Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ dákun, ẹ jábọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìjọba orílẹ̀-èdè wa tó ń sọ fún wa pé ká jókòó sílé ní ẹni tí kò bá ní tó ṣe pàtàkì tó fẹ́ lọ ṣe níta. Ẹni tó bá sì ní tó ṣe pàtàkì tó fẹ́ lọ ṣe níta náà, ẹ jẹ́ ká gbìyànjú ká dáàbò bo ara wa. Àrùn COVID-19 ó ń ṣẹlẹ̀ o. Bó ṣe ń pa ọmọ kékeré ló ń pa àgbàlagbà. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ ká dáàbò bo ara wa o. Òótọ́ ló ń ṣẹlẹ̀ o. Ní orílẹ̀-èdè United Kingdom lọ́sàn-án ni a gbọ́ pa ọ̀dọ́mọbìnrin kan lórí tó jẹ́ pé kò ní àrùn kankan lára tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Ohun tá a dẹ̀ gbọ́ tẹ́lẹ̀ ni pé àwọn tó ti ní àrùn kan lára tẹ́lẹ̀ ní kí wọ́n lè